بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة نعيم تسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون يا إلهي يا ربنا لا تكلنا لغيرنا كلنا أنت ربنا كلنا أنت حسبنا قد مددنا إليك يا Sheikh Rasheed Agba Omi سامع صوت فمنا في أمور كثيرة لا تخيب رجانا فرحم الله شيخنا آدم العلم فخرنا مولانا الشيخ Abdul فرحم الله شيخنا علي أدابي كمالنا فرحم الله شيخنا علي أجباجي يوسفنا فرحم الله شيخنا Ali Ayawi Akolade Rabbina wirdariyahu waj'al lijana masakana bismillahi qul huwallah bismillahir rahmanir rahim qul huwallahu ahadun allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahi babuna تبارك حيطاننا آمين ياسين سقفنا آمين كهايا عين صد كفايتنا آمين حامم عين سقف حمايتنا آمين فسيغفكهم الله وهو السميع العليم ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا آمين والله من ورائهم محيط آمين بل هو قرآن مجيد آمين في لوح محفوظ آمين فالله خير حافظا وهو أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kini sagi le ko dani e ma wa da wala mo fọlọ́run beyin owó la fi gbà mo kí Ọlọ́hun Allahu Akbar ọbẹ̀ sà bí Olúwa bá ṣẹ̀dá bó ti fẹ́ ṣe ẹ̀dá bẹ́ẹ̀ ọba ní àṣekún iṣẹ́ yìí ò ní kalẹ̀ lára rẹ̀ Allahu Akbar ọ̀pọ̀ láṣẹ lógo àmọ́ ìmọ̀wó la fún kó wá tí ó fi lo ògo yẹn tí ó fi tọ́jọ́ bàbá wa Mọ̀lánà Sheikh Zunurain Ọláyọrí wọ́n ròyìn ọ̀rẹ́ wọn fún mi kó èyí tèmi ti ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wọ́n pe àfáàwọ̀ lóbìnrin wọ́n pe wọ́n ní Tàwádùdù Járíà ẹ̀yin bàbá tẹ́ wà níkàlẹ̀ ẹ̀ má bínú torí Ànábì wa Muhammad ẹ dákun Tàwádùdù Járíà ó ní wọ́n pín ìfẹ́ sí méjì hunaka hubbun mahubun wa hubbun maksubun àwọn ìfẹ́ kan bẹ kí ló dé fi ń gbà tí lágbájá wọ́n á wádìí ẹ̀ tí wọ́n ò ní rí di rẹ̀ natural nìyẹn ibi Ọlọ́run bá ní kó yọrí sí náà ni ìfẹ́ lẹ́ẹ̀kejì iṣẹ́ tẹ̀dá bá ṣe ẹ̀dá máa nífẹ̀ẹ́ èèyàn látara iṣẹ́ bí wọ́n ti máa ń kórìíra látara iṣẹ́ tẹ̀yàn bá ṣe. bàbá wa Agba Agbara Omi Adamallahu hayatahu ẹ wí dáadáa Adamallahu hayatahu méjèèjì ló pàdé lára wọn
ọ̀pọ̀ àfáà lẹ́ni ìgbà fún ọlọ́run ló dé arísìkí ló dé òun ò níbi títí ń fara dì fún ọlọ́run. bàbá yìí wá ń jí sí ọlọ́run nígbà tí mo ti mọ bàbá abẹ tó 25 years tí mo ti ń gbúrò wọn nù rédíò tẹ́nì kò dé sponsor program yẹn kọ́kọ́ yá pé wọ́n fi ń ṣe sí dáwà. bàbá yìí ò wá fi alẹ́ wọn sáà ẹ káàbọ̀ bàbá ò wá fi sí ọlọ́run sílẹ̀ bí ayé bá wá ń rí owó lára bàbá lónìí oníkọ́lọ́ bẹ̀rẹ̀ ọlá yẹn ti ń bọ̀ tipẹ́. bàbá tí ò wo ọmọ ogún ọdún tó ti bẹ̀rẹ̀ sí ni máa lọ́lá níta ẹ̀ máa ń dààmú wákàkiri olúwa ti pè fún wọn. Rijalullahi hum qawmun ata'un. lẹ́kẹ̀ 40 ọdún ni wọ́n ti ń báṣẹ́ bọ̀ ni wọ́n ti ní ayé ti mọ̀ pé wọ́n wà nínú òun ni wọ́n ti ríta ìta ti rí wọn. Awamina rabbihim bi jami juhudin. bó bá jẹ́ pé ti owó ni owó yìí ò tó pọ́n nínú sẹ̀mí ayé àfa àtòótọ́ bí kò ṣe pé iṣẹ́ ọlọ́run tó gbà. Wahum yad'unahu tula layali. nínú tírà kan tí ń pè ní Mafhumul Abror mọ̀láṣẹ́ Abdul Rasheed nínú tírà yẹn wọ́n ní bàbá wa Sheikh Adam rahimahullah. bàbá tó bí ẹ̀yin torí mọ́lẹ̀ ni wọ́n òjíṣẹ́ ọlọ́run ni wọ́n àtàwọn ẹni síwájú tó fi wá dórí àwọn sàábẹ́ tó fi dórí àwọn ànábì ọlọ́run síwájú wọ́n ní wọ́n sunkún kan síwájú ọlọ́run. wọ́n wá ń fẹjọ́ sùn wípé ní bó láyé wá dà yìí. wa qala rasul ya rab inna qawmi takhadhu hadha al-qur'ana mahjura. wọ́n wá ń fẹjọ́ wá sùn wípé ní ọmọ ṣe wálé mọ ọba tó rán wa níṣẹ́ àwọn tá a mọ̀ rò pé wọ́n gbaṣẹ́ lẹ́yìn wa tí wọ́n mọ̀ báṣẹ́ lọ wọ́n mọ̀ tí ń pe kùránì lérè wọ́n ń pè láwàdì àwọn tí ń bá yàn dì. ọ̀pọ̀ àfáà lónìí wọn bùkátà kí lolúwa sọnù kùránì tẹ́fẹ́ sọ fara ayé mọ́. bọ́jà sí wípé ọlọ́run pè wọ́n jáde nípasẹ̀ arísìkí nìkan là ń gbúrò àmọ́ tí yín yàtọ̀ ó mọ̀ ní ẹ̀yìn torí pé ẹgbàṣẹ́ ẹ̀tún wá ń ṣiṣẹ́ bọ́jà pé màkọ́mà mẹ́ta ní ń bẹ níwájú ọba tó ní wá ẹlòmíì ń bẹ òun ló nífẹ̀ẹ́ sìn ọlọ́run títí olúwa ní mo sílẹ̀kùn wọlé wá. Alan. Wàhùn yad'unahu tula layali. ẹlẹ́ẹ̀kejì nínú ìfẹ́ olúwa ní nífẹ̀ẹ́ rẹ̀ òun ò tiẹ̀ mọ̀ bí òfin ọlọ́run kọjú sí òun ò jẹ́ kọjú síbẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ni mọ̀kọ́mọ̀ tá nẹ́bí wa Muhammad jókòó sí. sallallahu alayhi wa sallam. mọ̀kọ́mọ̀ Habibu ni ọ̀rí ọlọ́run ayọ̀ ọlọ́run ni ànábì ń ṣe sí ọlọ́run olúwa náà ń ṣe tànábì. bàbá wa Agba Agbara Omi olúwa ń gba ẹ̀yin gba tọ́lọ́hún olúwa náà ń gba tiyín olúwa mẹ́pọ̀ òun ò ṣe mọ́ o. àmín. ọlọ́run jẹ́ ó máa dá sí i. àmín. ọlọ́run jẹ́ ó máa dùn sí i. àmín. wala ma sha Allahu la quwwata illa billah. ọdún èyí tí à ń ṣe lẹ́nìí kọ́ ní ìbẹ̀rù oore fún yín. oore tọ́lúwa ṣe fún yín pọ̀ ó fi owó ṣe sàárà sí ó fi ṣe nìní wàláì iṣẹ́ dáwà àti ẹ̀mí tẹ́ fi ń yí ọmọ ọlọ́mọ ayé aláyé olúwa o. ayọ̀ yín lára gbogbo àwa tá ń jọ máa tẹnu bí àtàrà bí fún yín olúwa má jẹ́ ó dòkú wọn lọ má jẹ́ ó dòbu ẹ mọ̀ pé má fi ṣe wúrà sí di ìgbà wa lẹ́kún má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún ànábì lẹ́bẹ̀ẹ́ tí ń jẹ́ Muhammad má fi ṣe wúrà sí di ìgbà wa lẹ́kún. má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún. má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún ànábì lẹ́bẹ̀ẹ́ tí ń jẹ́ Muhammad má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún. má fi àwísì pa wá lẹ́kún má fi jọ àwísì yìí pa wá lẹ́kún ànábì lẹ́bẹ̀ẹ́ tí ń jẹ́ Muhammad má fi jọ àwísì yìí pa wá lẹ́kún. má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún. má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún ànábì lẹ́bẹ̀ẹ́ tí ń jẹ́ Muhammad má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún. má fi bàbá wa bà wá nú jẹ́ má fi bàbá rẹ̀ bà wá nú jẹ́ má fà wọ́n yá wa pa wá lẹ́kún Kùránì lẹ́bẹ̀ẹ́ ọba ya Rabbi má fi ṣe kú àwísì pa wá lẹ́kún. má fi ṣe kúrà sí di ìgbà wa lẹ́kún.
má fi ṣe Rasheed pa wá lẹ́kún. Ànábì lẹ́bẹ̀ẹ́ tí ń jẹ́ Muhammad má fi ṣe Rasheed pa wá lẹ́kún. Kì í wá ọjọ́ rẹ̀ kábàárẹ̀ ó nù. Má fi bàbá wa láwa lójú. Má fi dàdí àwa láwa lójú. Kì í wùjọ rẹ̀ kábàárẹ̀ ó nù. Má fi bàbá wa pa wá lẹ́kún. Rasheed pa wá lẹ́kún. Má fi ṣe Rasheed pa wá lẹ́kún. Kì í wùjọ rẹ̀ kábàárẹ̀ ó nù. Má fi ṣe Rasheed pa wá lẹ́kún. Má fi ọmọ mi bà mí nú jẹ́. Má fi oore wà bá wa nú jẹ́. Kùránì lẹ́bẹ̀ẹ́ tí ń jẹ́ Muhammad. Má fi ṣe Rasheed pa wá lẹ́kún. Má fi ṣe Rasheed pa wá lẹ́kún. Kì í wà bárẹ̀ kíjọ rẹ̀ ọ̀nà. Má fi bàbá má fi yín lájà má ẹ̀yìn lójú. Má fi yín láì jẹ ẹ̀yìn lójú. Kì í wà fárẹ̀ kíjọ rẹ̀ ó nà. Má fi yín lájà má ẹ̀yìn lójú. Lájà má ẹ̀yìn lójú. Má fi yín lájà má ẹ̀yìn lójú. Kì í wà fárẹ̀ kíjọ rẹ̀ ó nà. Má fi yín lájà má ẹ̀yìn. Mọ̀lánà má fi yín lá bàbá ẹ̀yìn lójú. Má fi yín lá bèbí ẹ̀yìn lójú. Kì í wọ ẹni rẹ̀ kí bẹ̀rẹ̀ ó nà. Má fi yín lájà má ẹ̀yìn. Wọ́n fi ṣe Rasheed pa wá lẹ́kún. Wọ́n fi ṣe Rasheed pa wá lẹ́kún. Kì í wùjọ rẹ̀ kábàárẹ̀ ó nà.